Praise God. Praise the living Jesus. Orúkọ mi ni Evangelist Oni. Today ní ìrọ̀lẹ́ ìwà sọ tuntun fún yín. Ohun tí ó yí ọ̀pọ̀lọpọ̀ ayé ọkàn ènìyàn padà ló wá sọ fún yín. Yóò yí ọkàn tèmi náà padà. Èmi wá sọ fún yín tí Olúwa ní kí n máa jẹ iṣẹ́ fún gbogbo ènìyàn. Ní láti jẹ fún yín. Mo ní ìgbàgbọ́ wípé nígbà tá a bá gbọ́ tán, gbogbo wa nípasẹ̀ Kristi a ó dọ̀nà ìgbà. Kíní yìí ó ṣẹlẹ̀ sí mi ní 2017. Ó jẹ́ ohun tó dẹ́rù bà mí nínú ayé tèmi lọ́gán. Mo wà nínú yàrá mi ní 2017 ní oṣù karùn-ún, ìyẹn oṣù May. Ọjọ́ yẹn jẹ́ ọjọ́ Sunday, ní òru ọjọ́ Sunday ní on the 21 of May 2017. Láti inú yàrá mi, wọ́n gbé mi kúrò nínú yàrá mi, wọ́n gbé mi lọ sí ọ̀run. Mo bára mi ní ọ̀run. Nígbà tí mo dé ọ̀run, wọ́n fi àwọn nǹkan ìjìnlẹ̀ kan wọ̀n mí ní ọ̀run. Mo wá sọ fún yín. Ohun tí wọ́n lè fi wọ̀n mí ní ọ̀run yìí, Olúwa ní kí n lọ máa jíṣẹ́ fún gbogbo ènìyàn, kí wọ́n lè gbàgbọ́ nínú òun Jésù Kristi. Nígbà tí mo dé ọ̀run, ẹ̀yin ènìyàn mi, mo rí Jésù ní ọ̀run. Ó jókòó sí orí ìtẹ́ ìdájọ́. Ibẹ̀ yẹn ga. Ó jókòó sí orí òkè lórí àga ńlá. Lè wá jẹ́ kí n rántí ohun tí èmi gan fúnra mi rí ní Bíbélì, nínú ìwé Ìfihàn orí 4 ẹsẹ̀ 2. Jẹ́ ká wo ohun tó sọ. Ìwé Ìfihàn orí 4. Bábìlì ní ẹsẹ̀ 2 yẹn. Ó ní lójú kan náà mo sì wà nínú ẹ̀mí, sì kíyèsí a tẹ́ ìtẹ́ kan ní ọ̀run. Ẹnìkan sì jókòó lórí ìtẹ́ náà. Ẹni tí ó sì jókòó náà dàbí òkúta jaspi àti sáàdì ní wíwò. Òṣùmàrè sì ta yí ìtẹ́ náà ká. Òṣùmàrè ni wọ́n pè ní rainbow. Ó yí ìtẹ́ náà ká. Èmi náà rí Jésù ní ọ̀run jókòó sórí ìtẹ́. Ó lọ wá fi àwọn nǹkan wọ̀n mi tó dẹ́rù bà mí ní ọ̀run. Nígbà tí mo dé ọ̀run, ibi tí Jésù jókòó sí ní orí òkè gíga yẹn, àwọn áńgẹ́lì méjì kan, angel, wọ́n dúró sí ìsàlẹ̀ níwájú Jésù. Áńgẹ́lì méjì yẹn, àwọn ni wọ́n ń yẹ iṣẹ́ ọwọ́ ènìyàn wò. Gbogbo ẹni tó bá ti kú nínú ayé, àwọn áńgẹ́lì yẹn ni wọ́n máa yẹ iṣẹ́ ọwọ́ yín wò. Lórin kan wípé, a ò bẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ wò, a ò bẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ wò, kó tó wọlé ògo. A ò bẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ wò, a ò bẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ wò, a ò bẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ wò, kó tó wọlé ògo. A ò bẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ wò, a ò bẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ wò, a ò bẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ wò, kó tó wọlé ògo. A ò bẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ wò. Àwọn áńgẹ́lì yẹn ni wọ́n ń bẹ̀ iṣẹ́ ọwọ́ ènìyàn wò. Ní ọ̀run yẹn,
àwọn tó bá ti ń kú nínú ayé wọ́n máa wà lórí line kan wà ní ọwọ́ left ibi táwọn áńgẹ́lì yẹn wà, ìyẹn ni line àwọn ènìyàn tí wọn kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Line kan wà ní ọwọ́ ọ̀tún, line tó wà ní ọwọ́ ọ̀tún yẹn òní line ti àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn pastor, wòlíì, evangelist, teacher, apostle àti àwọn tó jẹ́ sí ìránṣẹ́ Ọlọ́run. Lórí line ọwọ́ ọ̀tún yẹn, ẹ̀yin ènìyàn mi, ibẹ̀ ni mo bára mi. Ṣeré ní orí line ibi tí àwọn pastor wà yẹn, oníkàlùkù máa mú kíní kan lọ́wọ́ bíi ìgò, kíní yẹn dàbí ìgò báyìí, á wà lọ́wọ́ àwọn pastor, wọ́n máa mú ìgò yẹn dání báyìí. Oníkàlùkù mú ìgò tiẹ̀ dání. Ṣé rí ìgò yìí, wọ́n ń ṣe àpẹẹrẹ iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n rán oníkàlùkù sí ayé láti wá ṣe, àpẹẹrẹ assignment. Àwọn áńgẹ́lì ń wo ìgò yẹn lọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi assignment, pé iṣẹ́ tí wọ́n rán oníkàlùkù sí ayé láti wá ṣe ó jẹ́ assignment fún ìránṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan nínú ayé. Pásọ̀ tó bá parí assignment ẹ̀ nínú ayé, ìgò tó mú dání ọ̀run yẹn, tó yẹ pé assignment ẹ̀ bá tán fún nínú ayé kò ní àbàwọ́n, ìgò yẹn máa plain bíi ike tí mo mú dání, ìgò yẹn máa plain. Ìyẹn ni pé iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ kò ní àbàwọ́n, iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ó dáa nínú ayé. Irú ẹni bẹ́ẹ̀ wọ́n á welcome ẹ̀ lọ síbi tí lẹ́yìn àwọn áńgẹ́lì ẹ̀mí tí Jésù jókòó sí, ibi mọ́ jùlọ. Ṣùgbọ́n ẹni tó yẹ pé iṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ bá ní àbàwọ́n, ìgò ọwọ́ tí ẹ̀yin á ní nǹkan dúdú nínú, stage by stage ni. Bí oníkálùkù bá ti commit crime nínú ayé, bẹ́ẹ̀ ni kíní dúdú yẹn máa wà ní stage by stage. Bí ìlàyé tẹlẹmí lè wà níbí sísàlẹ̀, nǹkan black tẹlẹmí lè wà níbí sísàlẹ̀, tẹlẹmí lè wà níbí, tẹlẹmí lè condemn. Ẹni pé iṣẹ́ ìránṣẹ́ ni ní àbàwọ́n, àwa ọmọ-ògbò yẹn dání bá. Èmi ni mo wà ní èmọ́numodó sí number 4 ní ọ̀run, ibi tí àwọn ìránṣẹ́ Ọlọ́run wà. Àwọn áńgẹ́lì wọ́n bá ń bá ìránṣẹ́ Ọlọ́run tó wà níwájú wa sọ̀rọ̀. Àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn mẹ́ta wà níwájú mi. Kí ni àwọn áńgẹ́lì ń bá sọ̀rọ̀? Wọ́n wá ń kí ìránṣẹ́ Ọlọ́run yẹn pé ìránṣẹ́ Ọlọ́run alààyè, káàbọ̀ sí párádísì. Iṣẹ́ ẹ̀dá nínú ayé, àwárí iṣẹ́ rẹ̀ nínú ayé. Bí wọ́n ti ń kí ìránṣẹ́ Ọlọ́run yẹn, tó àwọn áńgẹ́lì ń kí tán kí kú oríire, bẹ́ẹ̀ ni Jésù dáhùn níbi tó jókòó sí. Ó ní kí àwọn áńgẹ́lì kan dákẹ́. Ó ní ìránṣẹ́ tẹ́ ń kí kú oríire yìí, ó ní ìgbà tó wà nínú ayé, nínú ìjọ rẹ̀, nínú chọ́ọ̀chì rẹ̀, ẹ̀mí ìbínú wà nínú ayé ẹ̀, ó ti máa ń bínú jù sí àwọn ọmọ ìjọ rẹ̀. Jésù bá sọ fún àwọn áńgẹ́lì, ó ní nítorí ìdí èyí, ó ní ohun àìmọ́ kan kò lè dúró ní ìjọba òun. Jésù dẹ̀ nawọ́ báyìí sí bí ọwọ́ left, kíní kan bí atẹ́gùn dẹ̀ di pásítọ̀ yẹn, àfi ṣù ní ọ̀run àpáàdì. Mo wà ń bẹ̀ nítorí ẹ̀mí ìbínú. Ìwọ ìránṣẹ́ Ọlọ́run, ṣọ́ra fún ẹ̀mí ìbínú nínú ìjọ. Ìwọ Kristẹni, ṣọ́ra fún ẹ̀mí ìbínú pẹ̀lú ìyàwó rẹ̀. Ìwọ Kristẹni, ṣọ́ra fún ẹ̀mí ìbínú pẹ̀lú ọkọ rẹ̀. Ìwọ Kristẹni, ṣọ́ra fún ẹ̀mí ìbínú ní ilé tó ń gbé. Ìwọ Kristẹni, ṣọ́ra fún ẹ̀mí ìbínú ní àdúgbò tí wọ́n ń gbé. Torí ẹ̀mí ìbínú ó lè fà á tó lè fi sọ ìjọba ọ̀nà dànù. Torí ẹ̀mí ìbínú wọ́n lé pásítọ̀ number 1 sí ọ̀run àpáàdì. Ó wá ku ẹni tó wà ní number 2. Àwọn áńgẹ́lì tó ń kí pásítọ̀ yẹn, wọ́n tún kí kú oríire.
congrats kú oríire, wọ́n kú oríire. Jésù tó dáhùn ó ní káwọn áńgẹ́lì dákẹ́, ó ní ká má kí ìránṣẹ́ Ọlọ́run kú oríire. Ó ní ìránṣẹ́ tẹ́ ń wò yìí, ó nígbà tó wà nínú ayé nínú ìjọ rẹ̀ kò ní ẹ̀mí ìdáríjì, kò kí ń dáríjì ènìyàn. Báyìí èèyàn bá ti ṣe ẹnu ṣọ́ọ̀ṣì rẹ̀ kò ń dáríjì wọn, nítorí pé kò ní ẹ̀mí ìdáríjì. Wọ́n lé ìránṣẹ́ Ọlọ́run sí ọ̀run àpáàdì. Jésù ń nawọ́ oníkan bí atẹ́gùn, ó gbé ìránṣẹ́ yẹn sọ sọ́run àpáàdì, torí pé ẹ̀mí kò ní ìdáríjì. Ṣé máa pẹ́ ẹ̀mí kéèyàn máa ní ìdáríjì? Ó kọ́ mọ̀ nínú ayé ẹ̀yin obìnrin, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin kìrìsìtẹ́nì, ẹ̀yin obìnrin lè bára yín ní odi ọdún kan ọdún méjì kẹ́ má kíra yín. Ẹ̀mí àìní ìdáríjì ó kọ́ mọ̀ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn Ọlọ́run. Sórí ẹ̀ṣẹ̀ yẹn nígbà tí mo bára mi ní ọ̀run, ẹ̀ṣẹ̀ kéèyàn máa ní ìdáríjì ọmọnìkejì ẹ̀, wọn ò fọ́ kékeré mu ní ọ̀run. Kò sùúrù ẹ̀dá ènìyàn tó lè jẹ nínú ayé, kò sùúrù ènìyàn tó lè jẹ, kò sùúrù òye tó lè jẹ tó bá lè kú tí ẹnìkan ṣẹ̀ tó dáríjì, ènìyàn máa sọ sọ́run àpáàdì. Wọ́n máa sọ sọ́run àpáàdì. Mo bẹ̀ ọ́, ìwọ tó ń wò mí, gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹ̀ ọ́ ní wákàtí tí mo ń sọ̀rọ̀ yìí, dáríjì. Ìwọ bàbá yìí, dáríjì ìyàwó rẹ̀. Ìwọ màmá yìí, dáríjì ọkọ rẹ̀. Ìwọ màmá yìí, dáríjì ọmọ rẹ̀. Ọmọ yìí, dáríjì ìyá rẹ̀, dáríjì bàbá rẹ̀. Ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó ṣẹ̀ ọ́, dáríjì wọn. Ẹ̀gbọ́n ìyá rẹ̀ tó ṣẹ̀ ọ́, dáríjì wọn. Pásítọ̀ rẹ̀ tó ṣẹ̀ ọ́, dáríjì wọn. Ọmọ ìjọ tó ṣẹ̀ ọ́, ó ní láti dáríjì wọn. Kí orúkọ lè wọnú ìwé yìí. Ìwé Revelation 20:15, ó ní bí a bá rí ẹnikẹ́ni tí kò sórúkọ ẹ̀ nínú ìwé yìí, ó ní àgbọ̀n sínú adágún inú. Ẹnikẹ́ni ló pè é, ìbá jẹ́ ọba, ìbá jẹ́ ìjòyè, ìbá jẹ́ pírẹsidẹ́ǹtì, ìbá jẹ́ gọ́vnà. Ó ní bí a bá rí ẹnikẹ́ni tí kò sórúkọ ẹ̀ nínú ìwé yìí, a ó gbọ̀n sínú adágún inú. Ní ọ̀run, wọ́n fi kíní kan wọ̀n mí ní ọ̀run. Ṣẹ́rí bí ó kan ẹ̀yẹ ẹni tó ń mí pì 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 pì. Ibẹ̀ yẹn ò lè parọ́. Ibi ó kan ẹ̀yẹ ẹni tó ń mí pì 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 yẹn, táwọn áńgẹ́lì bá ti ń bèrè ọ̀rọ̀ ní ọwọ́ rẹ̀ tó tètè dáhùn, ibẹ̀ yẹn máa lanu, á lanu bí ẹnu, á máa tú gbogbo àṣírí ẹ̀ṣẹ̀ rẹ̀ nínú ayé, gbogbo ohun tó ti ṣe nínú ayé tó rò pé ènìyàn rí ẹ̀. Ibi ó kan àyà rẹ̀ yẹn, á lanu, á máa sọ gbogbo iṣẹ́ ọwọ́ rẹ̀ nínú ayé. Ó lè parọ́ ńbẹ̀. Ibẹ̀ yẹn yọ ó. Ibẹ̀ yẹn ẹgbẹ́ ògbóni kò lè gba yàn ńbẹ̀, lọ́ọ̀yà ò lè gba yàn ńbẹ̀, adájọ́ kò lè gba yàn ńbẹ̀, president ò lè gba anybody ńbẹ̀, gọ́vnà ò lè gba yàn ńbẹ̀, bàbá ò lè gba ọmọ ńbẹ̀, ọmọ ò lè gba bàbá, ọ̀rẹ́ ò lè gba ọ̀rẹ́. Ibẹ̀ yàn ohun. Ọ̀dọ̀ ń forúkọ Ọlọ́run bẹ̀yìn gbogbo ẹ̀yin tó ń fi Jésù bẹ̀ nínú ayé, àánú yín ṣe mí. Nígbà tí mo dé ọ̀run, bàbá màmá ẹ̀yin ni mo tó mọ̀ pé ẹnikẹ́ni tó bá wá nínú ayé yìí tí ò bá gba Jésù ní Olúwa àti Olùgbàlà, tí ò gba ikú àti àjíǹde rẹ̀ gbọ́, ẹnìyẹn lọ sí ọ̀run àpáàdì pẹ̀lú tí mo rí ní ọ̀run. Ẹnikẹ́ni tí ò bá gba Jésù ní Olúwa àti Olùgbàlà, tí ò gba iṣẹ́ ìgbà lórí àgbélébù gbọ́, ó fẹ́ wádìí ohun tó ń ṣiṣẹ́ nínú rédíò, bí báwo ni Jésù máa jẹ́ ọmọ Ọlọ́run. Àánú irú ẹni bẹ́ẹ̀ òun ṣe mí. Mo tí mo ń sọ fún yín nípa ohun tó lọ́ọ́ fi hàn mí ní ọ̀run yìí ní ọdún 21 2017 oṣù karùn-ún, tó wáyé pé irọ́ ni mo ń pa fún yín nìyẹn, Ọlọ́run yóò fìyà jẹ mí tí mo ń sọ. Ṣùgbọ́n wáyé pé òdodo ni mo ń sọ fún yín, yóò fi ìjọba náà dá mi láre. Ìwọ tí wọ́n fi Jésù bẹ̀ pé kó gba Jésù, ẹnìkan ní kó má gba Jésù, tó bá kú, ohun tí Ọlọ́run tẹnu mi sọ fún ọ yìí, wọ́n á gbé kámẹ́rà mi wá bá ọ pé ìgbà tí òun fi ohun tó ṣẹlẹ̀ ní ọ̀run ẹni báyìí tó ń jẹ́ fún, ǹjẹ́ wọ́n gbọ́? Wọ́n máa ń sọ sọ́run àpáàdì. Ṣùgbọ́n bí o ti ń gbọ́ yìí tó ronúpìwàdà, tó bá wà nínú ẹgbẹ́ àjẹ́, tó wà nínú ẹgbẹ́ oṣó, tó wà nínú ẹgbẹ́ èmìrì, tó bá lè yí padà pẹ̀lú ọ̀rọ̀ tó ń gbọ́ yìí, ó ti ń gbọ́ orúkọ ẹ̀ máa wọnú ìwé yìí. Ohun tó dá mi lójú ni bí o ti ń gbọ́, tó bá lè yí padà, irú ẹ̀ṣẹ̀ tó bá dá, Ọlọ́run yóò dáríjì ọ́, orúkọ ẹ̀ yóò dẹ̀ wọnú ìwé yìí. Torí iṣẹ́ tí a rán mi ni mo ń jẹ́ fún ọ, iṣẹ́ tí a rán ikọ̀ kì í pa ikọ̀ àfi àmọ́ jẹ́. Nígbà tí ó wá kó ẹnìkan níwájú mi, ẹni yẹn kò tiẹ̀ pẹ́ nígbà tó ń ṣe ìdájọ́ tiẹ̀ tí wọ́n lè sọ́run àpáàdì. Kí lẹ́ni yẹn ṣe? Irú àwọn tí wọ́n máa ń fún ní mẹ́sáàgì
nǹkan ti lálàá pé mọ́mí dádì lọ́dà ẹni kọ́ni Ọlọ́run fẹ́ lò yín o, ìránṣẹ́ Ọlọ́run yín o, àmì àwọn tó ti pàdé ẹ̀ tó ń jíṣẹ́ fún, ṣùgbọ́n ó ń ṣàgídí kò fẹ́ jẹ́ iṣẹ́ f'Olúwa. Irú ẹ̀ ni ẹni tó wà níwájú mi, ó ń kọ ìpè Ọlọ́run sílẹ̀, wọ́n jíṣẹ́ fún lóṣìṣẹ́, ó ti lálàá pé òun pín tracks lójú oorun, ó lálàá pé òun lago lójú oorun, òṣìṣẹ́ yìí wọ́n irú ẹni bẹ́ẹ̀ tó wájú mi wọ́n kú, wọ́n lè sí ọ̀run àpáàdì. Bàbá màmá ọ̀rẹ́ mi fi dá ọ lójú, ẹni tí Ọlọ́run bá pè nínú ìrọ̀rùn tí ò bá dá Ọlọ́run lónìí nínú ìrọ̀rùn, inú ìnira ló máa ṣiṣẹ́ yìí. Bàbá màmá Ọlọ́run pè ọ́, ọ̀dọ̀ Ọlọ́run tó pè ọ́ lọ ṣiṣẹ́ f'Ọlọ́run. Ó yẹ kí ọ̀nà máa kéde wà lábìn tó ń wò mí, bàbá tó ń wò mí yẹ kó máa kéde f'Olúwa, kó máa lago pé Jésù ń bọ̀, kò ní pẹ́ dé. Nígbà tó wá kú tọ̀nù tèmi, mo wá sí síwájú, àwọn áńgẹ́lì ń wò mí, èmi náà ń wò wọ́n, wọ́n bá ń ké mi náà, wọ́n bá ń ké mi. Ìránṣẹ́ Ọlọ́run alààyè, káàbọ̀ sí Párádísè, àwárí iṣẹ́ nínú ayé, iṣẹ́ ẹ̀dá nínú ayé, bí wọ́n ti ń kọ́ngrátì mi lọ́wọ́lọ́wọ́. Jésù dáhùn bí tó jókòó sí, ó lẹ́yìn áńgẹ́lì, ó ní ẹ dákẹ́. Ó lẹ́yìn má kí arákùnrin yìí kú oríire, ẹ má kọ́ngrátì arákùnrin yìí. Jésù wá sọ fún àwọn áńgẹ́lì, lẹ́yìn áńgẹ́lì mi, ẹ sọ fún arákùnrin yìí tó wà níwájú yín, èmi ni wọ́n bá ní Jésù ń bá wí, pé kó dọ̀bálẹ̀ síbi tí ẹ̀yìn áńgẹ́lì wà, níbi tí ẹ̀yìn áńgẹ́lì tó sí, ẹ sọ pé kó dọ̀bálẹ̀ tó tẹ́ wà yín. Ó ní tó bá ti lè dọ̀bálẹ̀ síwájú yín, ó ló máa bára rẹ̀ nínú ayé padà. Ó ní kí àwọn áńgẹ́lì sọ fún mi pé kí n dọ̀bálẹ̀ síbi tí àwọn áńgẹ́lì tó sí, pé tí n bá ti lè dọ̀bálẹ̀, mo máa bára mi nínú ayé padà. Ó ní nítorí fún kíni? Ó ní kó àwọn sóòlù kan tó nídìí ní ọwọ́ mi, ó ló dìgbà tó ń bá rí àwọn sóòlù yẹn kóun tó dá mi padà sí ọ̀run. Ẹ gbọ́ mi dáadáa, Jésù ní ó kó àwọn sóòlù kankan tó ń ṣì ní bí ọwọ́ arákùnrin, ó dìgbà tó ń bá rí àwọn sóòlù yẹn tóun tó dàgbà sí ọ̀run. Ìwọ ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ náà nìwọ náà. Ó ní iye ọkàn tó kú dúpọ̀, ó gbọ́dọ̀ jèrè ọkàn fún Jésù. Tó o bá jèrè ọkàn fún Jésù, a ó bè ní ọwọ́ rẹ̀. Tó a pé nọ́mbà 50 ló gbọ́dọ̀ jèrè ọkàn fún Jésù, ó gbọ́dọ̀ pé. Tó a pé 10 lọ Ọlọ́run fẹ́ lọ́wọ́ la jèrè ọkàn fún Jésù, ó gbọ́dọ̀ pé, ó gbọ́dọ̀ wá ọkàn yẹn fún. Ó gbọ́dọ̀ wá ọkàn yẹn fún. Ohun tí Jésù sọ fún mi ní ọ̀run lélẹ́yìí. Mo bá wojú àwọn áńgẹ́lì ní ọ̀run, mo lẹ́yìn áńgẹ́lì, mo ní tèmi bẹ́tà, mo ní èmi máa padà lọ sínú ayé, màá lọ wá àwọn sóòlù yẹn wá. Mo wá lẹ́yìn áńgẹ́lì, wọ́n nìyẹn, mo ṣe mọ̀ pé ìgbà mo wà nínú ayé, mo ní ẹ̀yìn áńgẹ́lì, mo ṣe bí àwọn pásítọ̀ kan ni wọ́n rán lọ sọ́nà àpáàdì ìbí ìbàdàn. Mo ní tèmi bẹ́tà, mo lè máa padà lọ sínú ayé, màá lọ wá àwọn sóòlù yẹn wá. Torí sóòlù yẹn mo ṣe ń àti 2017 yẹn mo ti wọ́n láti ṣe kínní ìjáde, but ìgbà tó lọ́wọ́ fún mi lórí ọ̀fẹ́ la ṣe jáde sórí YouTube lélẹ́yìí, kí gbogbo ayé kọ́ lè rí, kọ́ lè gbàgbọ́ kí n tó lè ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ni mo ti lọ sọ̀rọ̀ ẹ̀ fún wọn, tó lọ́n gba ọkànlá. Ọ̀pọ̀lọpọ̀ àdúgbò ni mo lọ, ọ̀pọ̀lọpọ̀ abúlé mo lọ sọ̀rọ̀ ẹ̀ fún wọn, tó yí ọkàn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì padà, ó yí ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí padà, ó yí ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn abọ̀rìṣà padà. Ìwọ náà ti ń gbọ́ ní ìrọ̀lẹ́ yìí, ará mi nínú Olúwa, fẹ́ kí ọ̀rọ̀ náà kó yí ọ̀rọ̀ kan padà. Kò sóhun tó dàbí ìgbà lọ́kàn ènìyàn nínú ayé tí a wà yìí. Ẹ jẹ́ n tó padà sí tí mo rí ní ọ̀run. Mo bá ń sọ fún áńgẹ́lì yẹn, mo lẹ́yìn áńgẹ́lì, mo ní tèmi bẹ́tà, èmi máa pa àlọ́ sínú ayé, àlọ́ wa àwọn sóòlù yẹn wá. Mo ní iṣẹ́ mi pé ìgbà mo wà nínú ayé, mo fẹ́ràn orin kan nínú ìwé orin Imbo, orin CAC. Mo like orin, iṣẹ́ mi pé yẹn áńgẹ́lì mi kan, mo like orin 77. Òótọ́ dẹ̀ ni, àti kékeré mo like orin yẹn, mo máa so like orin yẹn. Tó lọ́mọ ìjọ bíbí CAC ni mi. Iṣẹ́ mi pé mo like orin CAC, orin 77. Mo ń ṣe yẹn áńgẹ́lì mi kan, mo like orin ìgbà wọn nínú ayé. Áńgẹ́lì ni bẹ́ẹ̀ ni, ìbá bẹ̀ sí kọrin níwájú àwọn áńgẹ́lì. Bàbá màmá, Jésù jókòó náà ń wo òun ní fáínánsì. Bọ̀dọ̀ ní kò gba Jésù, má jẹ̀bi ẹ̀jẹ̀. Kò sí Ọlọ́run náà tó lè gbà nínú ayé ju Jésù nìkan ṣoṣo. Lórí iṣẹ́ ò lè gbà ọ́.
mo wá ń kọrin níwájú áńgẹ́lì lórí ètí òní gbogbo ayé gbé Jésù ga áńgẹ́lì ẹ wólẹ̀ fún ẹ mú adé ọba rẹ wá ṣe lọ́ba àwọn ọba gbogbo ayé gbé Jésù ga áńgẹ́lì ẹ wólẹ̀ fún áńgẹ́lì ẹ wólẹ̀ fún ẹ mú adé ọba rẹ wá ṣe lọ́ba 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 ṣe lọ́ba àwọn ọba. Bí mo ti parí orin yẹn tán ẹ̀yin ni ní èdè lómi ní èdè Èkìtì á ní ọ́nìkẹ́ ní Jésù ó pòfo. Ẹni tó bá ń ṣe ẹ̀sìn nínú ayé yìí tí ò ní Jésù ẹ̀sìn ló máa ń ṣe. Ẹni tó bá ń ṣe ẹ̀sìn tí ò ní Jésù ní Olúwa àti Olùgbàlà ẹni yẹn ń ṣẹ̀sìn. Nígbà tí mo parí orin yẹn tán bàbá, àwọn gbogbo áńgẹ́lì tó wà lọ́run wọ́n bá gbọ́ orin yẹn lẹ́nu mi, wọ́n máa bẹ̀rẹ̀ sí ń kọrin yẹn, gbogbo àwọn bẹ̀rẹ̀ sí ń dùn, wọ́n ń lórí sí ohun èlò, àwọn áńgẹ́lì wọ́n á yin Jésù. Gbogbo ayé gbé Jésù ga áńgẹ́lì ẹ wólẹ̀ fún áńgẹ́lì ẹ wólẹ̀ fún ẹ mú adé ọba rẹ wá ṣe lọ́ba lọ́ba lọ́ba. Bí àwọn áńgẹ́lì ti ń kọrin lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo bá dọ̀bálẹ̀ sọ́jú àwọn lórí. Bí mo ti dọ̀bálẹ̀ bí ìgbà tán bá jòkúta báyìí láti ojú ọ̀run yìí mo bẹ̀rẹ̀ sí ń já padà bọ̀ nínú ayé láti inú ọ̀run mo dẹ̀ já padà àfi gbì lórí bẹ́ẹ̀dì mi nǹkan bí aago 3 lóru. Ó dìde lọ́gànjọ́ òru bọ́ síwájú ta bẹ̀rẹ̀ sí ń sọ kí ló pa mí lẹ́kún ẹ̀yìn ènìyàn nítorí pé a fi ọ̀run wọn ní ọ̀run máa fáyìn o. Bàbá lépa ìjọba Ọlọ́run, màmá lépa ìjọba Ọlọ́run. Nígbà tí wọ́n fi ọ̀run wọn ní bàbá màmá inú ìgbẹ́ la ń gbé nú ayé. Amẹ́ríkà dustbin ibikíbi nínú ayé yìí ilé ilẹ̀ ló jẹ́ sí ọ̀run bàtà fi ọ̀run wọn. Ohun tó pa mí lẹ́kún nìyẹn pé kí ni mo tún wá ṣe nínú ayé yìí. Ọ̀run máa fáyìn o. Bàbá màmá lépa ìjọba Ọlọ́run. Bíbélì wípé ìjọba ọ̀run lèrè onígbàgbọ́. Kò dẹ̀ sẹ́ni tó lè fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba náà ju Jésù lọ. Ẹnikẹ́ni kò lè fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run. Ó sọ nínú ìwé John 14:1-2 ó lóun lọ sí ọ̀dọ̀ bàbá, òun fẹ́ lọ pèsè àìsílẹ̀ fún èmi àti rẹ̀. Ó níbi tó òun wà àyọ̀ nínú ilé bàbá òun, ó ní ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀, many mansion. Ó ní kí èmi àti ẹ̀ka lè wà níbẹ̀ pẹ̀lú. Ó nìkan ló ṣe ìlérí ìjọba ọ̀run fún ọ. Ìwọ ará mi Olúwa lépa ìjọba ọ̀run. Bó ti wù kó kọ́lé rẹ́rẹ́rẹ́ tó olówó tó torúkọ ọba sínú ìwé yìí ẹni asán ni ọ́. Bó ti wù kó ra mọ́tò kó ní gbogbo láì sorúkọ nínú ìwé yìí ẹni asán ni orí èèyàn bẹ́ẹ̀. Ẹni asán ni ó gbọ́dọ̀ tiraka kórúkọ mi àti ẹ̀kọ́ lè wọnú ìwé yìí ká lè dẹni ẹ̀ka yẹ. Tó bá ní ọ̀rọ̀ ìjọba ọ̀run kọ́ ronú, ṣé ò ní kú ìwọ ọmọ ènìyàn? Ṣé ò ní kú? Ìwé Psalm 89:48 ó ní ọkùnrin wo ló wà nínú ayé tí ọkùnrin kì yóò rí ikú. Ó ní tàbí talẹ̀ náà tí ọkùnrin kì yóò tọ̀sẹ̀ kú. Tó bá wá kú tán ìwọ ọmọ ènìyàn níbo ló ń lọ? Ṣé ìjọba ọ̀run tàbí ọ̀run àpáàdì? Ìwọ ọmọ ènìyàn, ohun tó bá mú kó pàdánù ìjọba ọ̀run ní ọ̀dọ̀ Jésù ó lè pàdánù ọ̀run àpáàdì. Ohun tó bá mú kó pàdánù ọ̀run àpáàdì ó lè pàdánù ọ̀dọ̀ Jésù. Ohun tó dẹ̀ lè gbé ọ débẹ̀ náà ni ìwà mímọ́. Ẹ̀sìn náà ò lè gbé ọ débẹ̀ o. Kó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó gbọ́dọ̀ parọ́, ó gbọ́dọ̀ jalè, ó gbọ́dọ̀ ṣàgbèrè, ó gbọ́dọ̀ jẹun tó ń bínú, ó gbọ́dọ̀ ló ń sin Ọlọ́run kó tó máa ṣe oògùn, ó gbọ́dọ̀ jẹ́ onílára, ó gbọ́dọ̀ jẹ́ oníjà ládùúgbò, ó gbọ́dọ̀ jẹ́ apànìyàn, ó gbọ́dọ̀ jẹ́ abọ̀rìṣà.
ìwà mímọ́ ló lè gbé ọ débẹ̀. Ìwé Psalm 24 yẹn 4-3 ó ní ta ni yóò gorí òkè Olúwa lọ, ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀, ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Àwọn ẹni wọ́n lè wá sí ìjọba Ọlọ́run. Ojú ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo rẹ̀. Ìwọ arákùnrin arábìnrin tó ń wò mọ́ mẹ́ni, kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ lónìí, kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Rántí wípé nínú gbogbo ohun tí Ọlọ́run dá sí ayé, ènìyàn nìkan ni kò kí ń pẹ́ kú. Rántí wípé ìwé Psalm 90:10 ó ní 70 ọdún ní ọjọ́ orí wa nínú ayé, 70 years. Ó ti ẹ̀ka síwájú díẹ̀, nígbà bá tiẹ̀ lórí ọ̀fẹ́ tó wọ 80, ó ní ìlera wa kò tó nǹkan, ó làwọn ní pẹ́rẹ̀ dànù. Ìwọ ọmọ ènìyàn tó ń wò mí yìí, ọdún tó ti lò nínú ayé yọkù ní 70 tí Bíbélì sọ, kó mọ iye ọdún tó kù níwájú rẹ̀. Ọdún tó ti lò nínú 70 ní yóò ti wà ní 30 yọkù ní 70, kó mọ iye ọdún tó wà níwájú rẹ̀. Yóò ti wà ní 40 ní, ó wà ní 50 years ní yọkù ní 70, kó mọ ọjọ́ kúkúrú ló kù níwájú rẹ̀. Má ṣògo lórí ẹ̀mí rẹ̀, má ṣògo nínú ìgbàlà ọkàn rẹ̀. Tiraka kó lè bá Jésù jọba lọ́jọ́ kẹ́yìn. Mo fi dá olójú ohun tí mo rí lọ́rùn. Èmi gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà mo wà nínú ayé, mi ò gbàgbọ́, ṣùgbọ́n nígbà tó ń fi gbogbo ẹ̀wọ̀n mi lọ́rùn, mo tó gbàgbọ́. Kò sí ẹni tó wá sí ayé yìí tí ò bá ti lè kọ Jésù, tí ò gbà ní Olúwa àti Olùgbàlà tí ò gbà ní Olúwa tó àgbà kò lè wọ ọ̀run. Torí ìwé mímọ́ fi yọ pé òun nìkan lẹni mímọ́, òun nìkan ló lágbára lórí ikú. Jẹ́ ẹni tó fẹ́ lè yí ọ kí òye lè yí ọ. Gbogbo àwọn ọba tó wà nínú ayé pátá ló máa kú. Gbogbo àwọn president ni yóò kú. Gbogbo àwọn wòlíì ni yóò kú. Gbogbo àwọn pastor ni yóò kú. Gbogbo àwọn òyìnbó ni yóò kú. Gbogbo àwọn dúdú ni yóò kú. Gbogbo obìnrin ni yóò kú. Gbogbo ọkùnrin ni yóò kú. Tá a máa kú tán, wọn á kọ late síbi ibojì wọn. Olóògbé wọn á kọ sí ibojì wọn. Ṣùgbọ́n ẹnìkan ṣoṣo tá a lè kọ late síbi ibojì rẹ̀ tí ó possible náà ni Jésù. Òun ló lágbá lórí ikú, òun lọ́ba tí kì í kú. Inú àwọn ẹlẹ́sìn kejì, gbogbo ànábì wọn ló máa kú. Ẹnìkan ṣoṣo tí kò lè kú náà ni Jésù. Òun ni Jésù Kristi. Òun lárúgbó ọjọ́. Ó sọ nínú ìwé John 8:58, ó lóun ti wà kí Abraham tó wà. Ẹni tí ó lágbá lórí ikú yẹn, òun ló mà lè gbà mí àti ẹ̀. Òun ló mà lè gbà ọ ìwà arákùnrin tó ń wò mí. Òun ló mà lè gbà ìwà arábìnrin tó ń wò mí. Olè kò lè gba olè là. Alágbèrè kò lè gba alágbèrè là. Apànìyàn kò lè gba apànìyàn là. Kò sí òrìṣà tó lè gba ènìyàn nínú ayé. Ṣàngó, Ọbàtálá, Ifá kò lè gba ẹnikẹ́ni là. Ẹni tó lè gba ẹ̀mí àti là náà ni Jésù. Òun ló mú ìgbàlà wá sí ayé. Bí o ti ń gbọ́rọ̀ mi ní ìrọ̀lẹ́ yìí, ibikíbi tó ti ń gbọ́rọ̀ yìí, mo fẹ́ kó kúnlẹ̀, kó bẹ̀ sí ń tọrọ ìdájí ẹ̀ṣẹ̀. Olúwa, gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n bọ́ jọba lọ́jọ́ kẹ́yìn, Olúwa dáríjì mi. Gbogbo ẹ̀ṣẹ̀, má wí àwíjàre. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n bọ́ jọba lọ́jọ́ kẹ́yìn, Olúwa dáríjì mi. Gbogbo ẹ̀ṣẹ̀ tó ń burú, ohun yóò fọ́ sí mi pé máa lọ ní ẹ̀ṣẹ̀ mi ò mọ̀ rí, Ọlọ́run dáríjì mi. Olúwa dáríjì mi. Kò sẹ́ni tí àdúrà yọlẹ̀ o. Ẹ bí Ọlọ́run pé kó dáríjì yín. Tí àkókò tó bá yìí yá, mo sì lè ṣe jáde. Ìgbà tó Olúwa fi ọ̀run àpáàdì wọ̀n mí, sí Olúwa náà fi ọ̀run àpáàdì wọ̀n mí kí n lè máa jíṣẹ́ fún gbogbo ènìyàn. Ó mú mi dé géètì ọ̀run àpáàdì, mo rí ọ̀run àpáàdì. Tó bá yá, máa ṣì yẹn jáde. Ọ̀rọ̀ tí mo wá sọ fún èèyàn lélẹ́yìí, àwọn mẹ́sẹ̀gì bẹ́ẹ̀ tí ń wò, ẹ jọ̀ọ́ ẹ máa sẹ́ndẹ̀ sí àwọn ènìyàn fún iṣẹ́ ìgbàlà ọkàn wọn, kí gbogbo èèyàn ká lè padà sí ọ̀dọ̀ Jésù, kí èmi àti ká lè padà sọ́dọ̀ Jésù, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run tó ti kọ Jésù sílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn Ọlọ́run tó ti wọnú ayé, wọ́n padà sí ọ̀dọ̀ Jésù. Tó fi dán yín ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin kìrìsìtẹ́nì lójú, ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin kìrìsìtẹ́nì. Ẹ gbọ́ eléyìí, ẹlòmíì ìmúra ló máa gbóbìnrin míì kìrìsìtẹ́nì dọ̀run àpáàdì, ìmúra ló máa gbé ọkùnrin kìrìsìtẹ́nì mi dọ̀run àpáàdì ìmúra. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣòkòtò wíwọ̀, ó wà nínú ìwé ìlú pé òkú lọ́wọ́ ṣòkòtò. Òun ló máa gbé ẹlòmíì dọ̀run àpáàdì, mékọ̀ ló máa gbé ẹlòmíì dọ̀run àpáàdì. Ṣùgbọ́n ẹ ò fẹ́ gbọ́. Ẹ yí padà o.
Jésù Kristi kò ní pẹ́ dé, ó ń bọ̀ bí olè láti wá ṣe ìdájọ́ ayé. Kò sí ẹni tó máa di lọ́wọ́, ọba ayé kan lè di lọ́wọ́, ó ń bọ̀ bí olè lóru, kò ní pẹ́ dé. Tó bá dé, ìwọ mọ̀ níbo ló fẹ́ bá ọ. Múra, ó lẹ́nu tó bá forí tì dé òpin òun yóò gbàlà. Forí tì, Jésù ń bọ̀ láìpẹ́, ó ń bọ̀, máa retí rẹ̀, ó ń bọ̀. Tó bá fẹ́ sùn, láti ìgbà tó láti fi ọ̀ràn ìwọ̀n bàbá màmá, tó lẹ́sẹ̀ mo ṣe máa ń gbàdúrà lálálẹ́. Olúwa, tó bá pé òru òní ni mi ò ní jí mọ́, Jésù fàánú kà mí yẹ, fàánú mi jogún ìyà ní pẹ̀kun, má jẹ́ ń sọ gbàlàdà mi, ẹ̀dẹ̀ máa là tán. Olúwa mú mi dé ìjọba ọ̀run. Ó yàtọ̀ sí Olúwa mú mi jogún ìjọba ọ̀run o. Àwọn tí èmi rí ní ọjọ́ tó ń gbé lọ sọ́run, wọ́n dé ìjọba ọ̀run o, ṣùgbọ́n láti ibẹ̀ wọ́n tún sọ sí ọ̀run àpáàdì. Olúwa mú mi jogún ìyà ní pẹ̀kun, mú mi jogún ìjọba ọ̀run ní ká máa sọ fún Olúwa. Ẹ bá sọ pé Olúwa mú mi dé ìjọba ọ̀run, èèyàn lè débẹ̀ wọ́n tún ti bẹ̀ sọ sí ọ̀run àpáàdì. Olúwa mú mi jogún ìjọba ọ̀run. Mo lè gbàdúrà lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí yìí, Olúwa yóò mú yín jogún ìjọba ọ̀run. Èmi àti yín á jọ pàdé níwájú Kristi. Àlàáfíà Ọlọ́run ó wà pẹ̀lú yín. Jésù Kristi Olúwa o.